Praise the Lord. The Lord is good. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ gba ààyè wa. Ẹ̀jẹ̀ Jésù ó yá bò wá mọ́lẹ̀. Ẹ̀mí mímọ́ gba gbogbo ògo. Iye wa kó ṣíṣí. Jésù Olúwa wa. Àmín. A wà nínú àkòrí ohun tí mo pè ní ọfà àìsàn apá kẹta. Ọfà àìsàn apá kẹta. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tá à ń pè ní ọfà, wọn ò dẹ̀ mọ ohun tá à ń pè ní ọfà àìsàn. Kò dìgbà téèyàn bá bára ẹ̀ lọ́dọ̀ dókítà tàbí ilé àwọn oníbílẹ̀ kó tó mọ̀ pé ọfà àìsàn wà lára. Àwọn àmì kan wà tó bá ti ń rí ọfà ti wà lára ẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ àìsàn kan tàbí òmíràn. Tá bá ń sọ̀rọ̀ nípa ọfà àìsàn, nígbà míì kì í ṣe pé bóyá ẹni tó rí ń fọ́, ẹni tó jú ń dùn, ẹni tó ṣe àwọn nǹkan kan wà tó ń wù níwà nípasẹ̀ ọfà tí ń bẹ lára rẹ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ àìsàn nínú ayé rẹ̀. Ìdí ẹ̀ la fi ń sọ fún wa gẹ́gẹ́ bí ẹ tá a fi ṣẹ́ ìtúsílẹ̀ rán sí ayé. So tí ìwọ bá ti discover àtọ̀dọ̀ tiẹ̀ lórí platform yìí, wà á tètè bẹ̀rẹ̀ àdúrà kọ́fà yẹn jáde lára rẹ̀. Àwọn ọfà ṣẹ́rí tí wọ́n bá rán ọfà lọ síbi kó dàbí time bomb ni. Wọ́n bá ti rán ọfà sínú ayé èèyàn, wọ́n lè sọ pé ọfà tá a rán sínú ayé lágbájá after 10 years ni kó bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. So tọ́fà yẹn bá ti wà bẹ́ẹ̀ ni yẹn lè máa mọ̀ tí ò bá rẹ́ni sọ fún, tí ọ̀run ò fi àṣírí hàn, tí ó gbàdúrà lórí ẹ̀. So nígbà tí ọfà yẹn bá ti wá wà bẹ́ẹ̀, tó bá ti wá pé 10 years yẹn, ìgbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn èèyàn ṣẹ̀ máa mọ̀ pé bóyá ọfà wà lára ẹ̀ tàbí àìsàn wà lára ẹ̀, ṣùgbọ́n ó ti wà lára ẹ̀ before that 10 years. So tiẹ̀ lè ti wà lára rẹ̀ kó o má mọ̀, ṣùgbọ́n tá a bá ti bá ń bá wa lọ lórí ètò yìí, á lè jẹ́ kí o tètè gbé jáde kó tó pé táìmù tó máa explode. Lórúkọ Jésù ọfà ọ̀tánú ayé rẹ̀ kó gbiná jáde. Kò ní gbiná sí ẹnu, ó máa gbiná jáde. Ẹ rí pé time bomb tí a bá wà tá a máa wo fíìmù dáadáa bá rí time bomb ẹ̀ wá ti time ẹ̀ síbẹ̀ ó lè jẹ́ after 3 hours. Tó yẹ pé àwọn ẹni tá a ti torí ẹ̀ time wọ́n lè má mọ̀ everything a máa lọ normal. Tó bá tó time yẹn báyìí ọ̀n nílé escape ó máa explode. Bẹ́ẹ̀ náà ni ọfà. Bẹ́ẹ̀ náà lógun tí ń jàyàn. Èyí ṣọjọ́ tí ọfà yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ ló wà bẹ́ẹ̀. Ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́. Ìdí ẹ̀ la fi ń expose ẹ̀ fún ọ kó lè mọ ohun tó ń ṣe. Ìdí ẹ̀ la fi ń expose ẹ̀ fún ọ kó lè mọ ohun tó ń ṣe. Tá bá wo nínú ìwé ẹkún Jeremiah orí 4, ẹ jẹ́ á kọ́kọ́ wo ẹkún Jeremiah chapter 1 verse 1 to 2. Ó ní báwo ni ìlú ṣe jókòó nìkan, èyí tí ó ti kún fún ènìyàn. Ó wà bí opó, òun tí ń ṣe ẹni ńlá láàrin àwọn orílẹ̀-èdè, ọmọ aládé obìnrin láàrin ìgbèríko. Òun di jíjọ́sìn. Òun sọkún gidigidi ní òru, omijé rẹ̀ sì wà ní ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ láàrin gbogbo àwọn olùfẹ́ rẹ̀. Kò ní ẹnikẹ́ni láti tù ú nínú. Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ti bá a lo ẹ̀tàn, wọ́n di ọ̀tá rẹ̀. Níbí yìí wòlíì ló ń sun ẹkún pé ìwọ ìlú yìí ìgbà wo ni nǹkan ń ṣẹlẹ̀ sí ọ? Ìwọ ìjọ, ìwọ ọjà yìí, ìwọ ọmọkùnrin, ìwọ ọmọbìnrin yìí, ìwọ ìdílé yìí, orílẹ̀-èdè kò rí báyìí tẹ́lẹ̀. Ìgbà wo ló bẹ̀rẹ̀? Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí wọ́n ti program ẹ̀ ti pẹ́. Explosion lẹ́ ń rí, explosion, satanic explosion lẹ́ ń rí. Ó ti pẹ́. Torí kì í ṣe ọjọ́ tá a bá bímọ ló ń rìn. So ó ti pẹ́. Gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀-èdè, ẹ jí gbé, wọ́n kidnap, wọ́n ransom bò. Ó ti pẹ́ tó ti program ẹ̀, tí èṣù ti program ẹ̀. Èso ẹ̀ táwọn èèyàn ká jẹ lónìí, òun ló wá bí agbó pé ìgbà Olúwa bẹ̀rẹ̀ kò lè rí báyìí tẹ́lẹ̀. Ó ti pẹ́ tó ti wà. Kíní yẹn ti ń lọ lábẹ́lẹ̀. So níbí wòlíì wá ń sunkún ní wípé kí ló ṣe wọ ìlú yìí tó wá dá nìkan wà tó wá dahoro. Ìwọ tó jẹ́ pé ọlọ́lá ni ọ́ láàrin àwọn èèyàn, wọn ní pàtàkì gbogbo. Ó wá dá jókòó, gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wá di ọ̀tá rẹ̀. Kí ló fà á? Nítorí pé ọfà àìsàn, ọfà yìí ti wà ń bẹ̀. Wọn ò mọ̀ ní. Ìgbà tó ń ṣiṣẹ́ ló bá ẹkún dé lọ́dọ̀ wòlíì. Gbogbo ohun tó ń ṣe ẹ́ láyé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó ti wà ń bẹ̀ ti pẹ́. Òun mọ̀ ní ó kàn ń jẹun lé, òun sùn lé, òun mumi lé, òun ṣeré káàkiri. Ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ sí Sáùlù? Kì í ṣe ọjọ́ tó ń sunkún láyé ẹ̀ bàjẹ́.
ayé ẹ̀ ti bàjẹ́ tipẹ́tipẹ́. Àkọ́kọ́ láti inú oyún, ṣé ẹ rántí pé ó jìjà yẹn títí ó fail pẹ̀lú bó ṣe jẹ́ ẹ̀gbọ́n tó. Nígbà tó tún dáyé, ó ní ta ogún ìbí rẹ fún mi. Ó ní kí ló ogún ìbí ní í ṣe? Ẹ̀rí báyé ẹ̀ ti bàjẹ́ tipẹ́, kò mọ̀ ọfà yẹn ti wà lára ẹ̀ láti inú oyún. Nìsọtẹ́lẹ̀ ti jáde sí wípé ó máa sin àbúrò ẹ̀ ní, kò sí bó ṣe lè ṣe, yóò padà sin àbúrò ẹ̀ ní. Kì í ṣe pé òun náà lógo pọ̀ tó máa ṣe ẹrú àbúrò ẹ̀ ní. Mo mọ̀ pé wọ́n á sọ fún, ṣùgbọ́n kò gbàdúrà. Ó kàn wò pé kò sí ọ̀kan jàre, ẹ̀gbọ́n lẹ̀gbọ́n máa jẹ́ èmi lẹ̀gbọ́n, èmi ni mo ní title sí property. Ṣé mọ̀ pé bó ṣe ń ṣe ní ìlú Ísírẹ́lì nìyẹn, àkọ́bí ló máa ń. So ọfà yẹn ti wà lára ẹ̀ ti pẹ́. Ọfà àìsàn yẹn, ọfà kó padà ṣerú àìsàn ni. So ó ti wà lára ẹ̀. Lẹ́yìn yẹn, ó jẹ ìpẹ̀tẹ̀ tán bí lè sọ pé ó dẹ̀ dìde ó ṣe eré lọ́n tiẹ̀, torí pọ́fà yẹn ò tí explode. Nígbà tí wọ́n tún wá ní kó tún wá o, yá fàṣẹ gbé ẹ dìde o, ó tún lọ pẹ̀rọ, ó tún dé, ó tún pẹ́ dé. Bí lè sọ pé bí yẹn ṣe ń dìde tán tó ti gba gbogbo ohun tó bá wá sáyé láyé ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá yé, ó ń ṣe balabala, ó wá ń sunkún. Bàbá mi jọ̀ọ́ ṣàánú mi, bó tiẹ̀ jẹ́ èrè kan náà. Ò ṣẹ́kùn kankan yẹn ní kò sí o, ràlẹ̀ ló kù. Ìrì ló máa sẹ̀lé ẹ lórí, ó má dé pé bí ló máa pa ẹ́ kú, ṣùgbọ́n ó máa ṣerú ẹ̀ dandan ni o. Mo ti fi ṣolúwa ẹ, kò sí ohun tó lè ṣe sí. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ìṣọjọ́ tí bàbá yẹn ń súre láyé ẹ̀ ti bàjẹ́, ayé ẹ̀ ti bàjẹ́ láti inú oyún nítorí ọfà àsọtẹ́lẹ̀ tó ti wá sínú ayé ẹ̀. Kó dé gbàdúrà, kò ṣe bí Jábésì pé lóòótọ́ ọmọ ìbànújẹ́ lòun, kó dé gbàdúrà kó yí kìíní yẹn dànù. Bẹ́ẹ̀ ni ọfà. Àwọn àkíyèsí mìíràn tó máa rí nígbà tí àwọn ọfà yẹn bá ń ṣiṣẹ́ nínú ayé rẹ̀, àwọn ọfà àìsàn yìí. Torí mo sọ pé kò nígbà tó bá sì kò tó pọ̀ ọfà àìsàn wà lára ẹ̀. Tó o bá ti sí níbi tó yẹ kó o wà, o sì ọfà àìsàn yẹn wà lára ẹ̀. Òórùn búburú, o kàn ń rùn káàkiri ṣá. Àwọn èèyàn máa sọ pé àgbà tó dé nìkan rùn, ìgbà tó dé nìkan ìwọ gan mọ̀. Ọfà ti wà lára ẹni, ọfà àìsàn wà lára ẹni. O nílò kó rí wa kájọ gbàdúrà, àfún ọláwọ̀ àdúrà táwọn àgbà pè wá lórí aago yẹn. Ọfà mìíràn wo ni ìbanilórúkọ jẹ́. Tó bá ti rí pé wọ́n ń bà ẹ́ lórúkọ jẹ́, ohun tó ò ṣe wọ́n ló ṣe. Ọfà ti wà lára ẹni yẹn, ọfà àìsàn ti wà lára ẹni yẹn. Ìbanilórúkọ jẹ́ ní gbogbo tó bá dé. Wọ́n máa fura sí ẹ, wọ́n máa wò ẹ́ bí olè, wọ́n máa wò ẹ́ bí àjẹ́. Ọkàn rẹ̀ dẹ̀ mọ́, wọ́n lójú ẹjọ́ àjẹ́, ojú ẹjọ́ olè. Ìbanilórúkọ jẹ́ wọ́n lójú ẹjọ́ ọ̀mùtí. Ìbanilórúkọ jẹ́ ní wọ́n lójú ẹjọ́ ojú alágbèrè. O ò dẹ̀ ń ṣe ohun tó ń ṣe tó fi ń lọ ẹ̀ kó ń ṣe. Ìbanilórúkọ jẹ́ ní ọfà ni. Kò ní ìdíkó máa báwọn ẹni ẹja ìwọ ní kó gbàdúrà, ẹ̀yin ọfà káàárọ̀ láti bà mí lórúkọ jẹ́. Ẹ jáde lára mi, ẹ lanà dáadáa, ẹ padà síbi tẹ́ ẹ ti wà. Èmi náà ìkanra. Tó bá ti rí pé áìdà òun kanra tàbí òun kanra mú ẹ ní gbogbo nǹkan tó bá ti ṣe báyìí, ẹni bọ̀ wọ́n ṣà ń kanra mú ẹ, tàbí ìwọ náà máa ń kanra, ọfà kan wà lára ẹni. Ọfà yẹn ló mú kó máa kanra, kó máa ṣe wọ́nà ọfà ni. Ọfà àìsàn ni. Ẹ̀mí olórí àrùn. Kára má balẹ̀ kéèyàn máa kanra, olórí àrùn gbogbo ni. Kò kanra mọ́ lórí, kanra má là, kanra mọ́kàn, kanra máyà, kanra gbogbo. Áńgẹ́lì tó fẹ́ràn ẹ̀ lọ kò kanra mọ́. Èmi náà ní ìlara. Tó bá ti ń lara rẹ̀ ní gbogbo ibi tó bá dé, tàbí tí ìwọ náà lẹ́yìn tó máa ń fi ń lara ènìyàn, ọfà wà lára ẹ̀. Ọfà àìsàn ń ṣí ọ́. O nílò láti ké pé oníṣègùn làwa ní Jésù àbánidáró. Ọ̀rọ̀ rẹ̀ mú ni láradá. A gbọ́ ohùn ti Jésù. Ìró dídùn lórí ìṣẹ́ra. Orúkọ dídùn ní ahọ́n. Orin tó dùn jùlọ ní Jésù. O nílò láti ké sí oníṣègùn ńlá, ó wù ọ́ sàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ọmọ tó máa sanjọ́ fún wọn lọ́jọ́ alẹ́, wọ́n ti lara ẹ̀. Jẹ́ ń ṣe tèmi o, o lè gba ṣọ́ọ̀ṣì mọ́ mi lọ́wọ́ o. Wọ́n fi lara, wọ́n lé ọmọ jáde. Ọmọ lọ establish, ọmọ wá di ńlá. Síbẹ̀ náà, ẹ̀mí ìlara rẹ̀ ò kó. Kàkà kọ́ rẹ́ra wọn sílẹ̀, ọmọ tó máa sanjọ́ fún wọn, ọmọ tó ti gèsè àdúrà mọ́ wọn lọ́wọ́, tó yẹ kó máa gèsè àdúrà wọn jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni, ẹ̀yin dẹ̀ lè ṣe mọ́ bí ti tẹ́lẹ̀ lẹ́tí dàgbà. Àwọn ọmọ
tó máa kàn ní dáàdi o kọ́kọ́ mọ mọ́tò dáàdi ẹ wá lọ lo 2 weeks ní Jerusalem dáàdi ẹ wá lọ lo 3 months ní kíní dáàdi ẹ̀ǹbẹ́ dé fún yìí rẹ o dáàdi ṣe wà ń lé wọ́n ti ń gbé ráìsì yẹn bọ̀ mo ti ní kí gẹ́fà wá gbé dáàdi ìsọjí ta fẹ́ ṣe kẹ́yìn kan súre ni o sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ máa ìlara ó ti lára gbogbo àwọn ọmọ tọ́lọ́run fẹ́ fi sọjọ́ fún tọ́lọ́run fẹ́ fi èrè iṣẹ́ tó ti ṣe fún ó ti lé gbogbo wọn dànù nítorí ìlara evangelist onílara òní onílara tíṣà onílara pastor onílara Sunday school tíṣà onílara wáyé onílara gbogbo onílara gbogbo ẹ̀tọ́ tó ti ń lára ẹ̀ ó lẹ́gùn jù ẹ lọ ẹ̀tọ́ tó ń lára ó lẹ́gùn jù lọ torí pé ogun wà ní ayé rẹ ó fa àìsàn ní àìsàn ló ń ṣe ọ́ ẹ wo Jésù Olúwa bẹ́ẹ̀ kò ní lára oníṣẹ́ tèmi ṣe ẹ̀yin ó ṣe àti jù bẹ́ẹ̀ lọ ẹ wo Jòhánù wòlíì wọ́n wá bá àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ sí ìwọ ń kéré sí oníkò lè ṣe kó má rí bẹ́ẹ̀ òun máa kéré sí láti máa pọ̀ sí bá tẹni tó mọ̀ tó tú ṣẹ́rí bẹ́ẹ̀ àwọn ẹ bá fẹ́ mọ̀ ránṣẹ́ Ọlọ́run gidi ẹ̀mí ìlànà rẹ̀ sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ti ṣépè fún gbogbo àwọn ọmọ ọjọ́ náà gbogbo àwọn ránṣẹ́ Ọlọ́run tó bá fẹ́ lọ gbé ṣe ìpè ọjọ́ gbé pé kókó wà ní jókòó sí súre fún ọjọ́ máa lọ parípọ́ ń padà bọ̀ wá sọjọ́ tó àwọn ránṣẹ́ Ọlọ́run kan ní dárúkọ tó jẹ́ pé wọ́n máa ń rìn tó bá ti láwọn fẹ́ lọ báyìí tó Olúwa ló sọ Olúwa ló sọ níbo lolúwa sọ kí nìkan wọ́n gbàdúrà tí wọ́n ti lọ ọbẹ̀ wọ́n ti lọ bá súre síbẹ̀ àwọn yẹn wọ́n kọ̀ lọ dín ńlá bẹ̀ yẹn ni ibi tọ́lẹ̀ ti jáde wọ́n lè má ju 50 100 200 1000 lọ ṣùgbọ́n gbà tó ń bá tọ́ máa gbọ́ òwe tí ẹ báyìí 10,000 member 100,000 member 200,000 member àwọn àwọn tí pé bàbá mi kan bọ̀ ní Olúwa ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ tó wú mi lórí láìpẹ́ ń wo prógámù kan ìránṣẹ́ Ọlọ́run kan pọ̀lú àdúṣe àbí kí ló ń pè ìránṣẹ́ Ọlọ́run yẹn so ẹnìkan tó jẹ́ pásítọ̀ kan lábẹ́ Deeper Life ló wàásù fóun nígbà tó máa jáde èyí ò lára ẹ̀ tó máa jẹ́ ìyẹn lára ẹ̀ ní bó ṣe máa tán fún nìyẹn èyí ò lára ẹ̀ ó lè jáde kó lọ dé ńlá ó wá pe pásítọ̀ yẹn ẹni tó kàn tó lára ibi tóun ti gbàgbọ́ tó pè wá ẹni yẹn náà bàbá WF Kumi one of my father in the Lord I have a lot of father in the Lord o I have a lot of father in the Lord lára ẹni bàbá Kumi WF Kumi ìyẹn náà wá gbé bàbá WF Kumi náà tó wá ìwọ lọ náà ń lò fún mi èmi lọ náà ń lò fún pásítọ̀ yìí so sá òun fún mi lọ́nà pé kí n wá wàásù sá èmi náà gbọ́nà yẹn padà ẹ wo orúkọ bẹ́ẹ̀ ẹ mọ bí bàbá Kumi ṣe máa dòdò yé ká sọ pé bóyá ńgbà tó ń lọ ó ti sọ pé bí o ti ń lọ ọ̀làrí mọ́lẹ̀ ìrànṣẹ́ Ọlọ́run èpè lọ́gẹ́rẹ́ ọyún wá sáyé ló dìgbò lulẹ̀ kò ní dìgbò lulẹ̀ ó máa dìde kò wá bẹ̀rẹ̀ kò wá ṣe bí Mósè ò bá lọ bókè òkè á lọ bá Mósè pé lórí aago ọmọ tó bá tiẹ̀ ní tí bá ṣe pé ó yá má bẹ̀rẹ̀ máa jẹ́ kí n wá rí ẹ̀ ó rà máa jẹun ẹlẹ́ títí ọjọ́ alẹ́ wọ́n sì ránwó ẹ̀ lójú òun lójú àlá torí ẹ̀ náà lọ́ọ́ fi pè ẹ́ torí ẹ̀ lára ọ̀fà ní ọ̀fà àìsàn ń ṣe ọ́sà màmá àìsàn ń ṣe yín gbogbo wọn lẹ́tí lára ọ̀gá kwaya kíní kan ó fẹ́ lóhùn jù mí lọ ó fẹ́ jẹ́ kíní kan ọ̀fà ní ọ̀fà àìsàn ń ṣe ọ́ tọ́lọ́run bá jẹ́ onílára ènìyàn ni kò ní gbé Jésù dìde fún wa láíláí Jésù Olúwa I love that man of Galilee ó ní ẹni tó mú wa jókòó nínú àwọn ọ̀run pẹ̀lú Kristi à ń jókòó pẹ̀lú àwọn ó sì dàbí rẹ̀ ṣé rí bẹ́ẹ̀ yẹn àwọn ó sì dàbí rẹ̀ à dàbí Jésù àwọn ó sì dàbí rẹ̀ ó fẹ́ ká dàbí òun lọ́rùn ní lára àwọn alámọ̀ bí a ti rógun lára ọfà mìíràn ni mo pè ní eṣinṣin ọdẹ tó bá ti bẹ̀rẹ̀ sí rí eṣinṣin ọdẹ ọfà ní o àwọn eṣinṣin búkúbúkú tó ń bo wíńdò ẹ̀ bo ní yàrá bo ọjà ẹ̀ bo ọfà ní àìsàn búkú ni lórí ọjà yẹn nínú ilé yẹn ọfà mìíràn òun ní ìgbálẹ̀ ibi
àwọn ìgbálẹ̀ kan wà tó ò ní mọ̀ kí wọ́n fi ṣiṣẹ́ lórí ọjà ẹ̀ nínú ilé ẹ̀ láti fi tú ilé ẹ̀ ká, láti fi tújọ ká. Ọ̀kọ̀ọ̀kan lọmọ òwò yọ. Ìránṣẹ́ Ọlọ́run máa gbàdúrà. Nǹkan ń lò lórí ayé ẹ̀ ó wà nítòsí ẹ ò mọ̀ ni. Ọlọ́run bá ṣí ọ lójú, máa gbàdúrà. Lára àwọn ọfà mìíràn tó ń ṣiṣẹ́ ọfà àìsàn ni mo pè ní iṣẹ́ erùpẹ̀ ibi. Even satanic sound. Erùpẹ̀ ibi. Bẹ́ẹ̀ ni, ó lè bu yẹ̀pẹ̀ ṣọ́ọ̀ṣì, ó lè bu yẹ̀pẹ̀ ọjà ẹ̀, ó lè bu yẹ̀pẹ̀ inú ọ̀nà ẹ̀. Torí ẹ̀ ló gbọ́dọ̀ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó máa sókè gbogbo ibi tó bá wà pẹ̀lú iná àti ẹ̀jẹ̀ Jésù. Ó ní iṣẹ́ tán fi ń ṣe o. Ìyẹn kọ́ mo wá sọ lónìí. Ìmíràn, ọfà ìsọnidahoro. Tá bá wo Naomi 2:1-2. Naomi 2:1-2. Ọfà ìsọnidahoro. Ọfà ni. Àwọn ọfà tó ń sọ ọjọ́ dahoro. Àwọn ọfà tó ń sọ ọjà dahoro. Àwọn ọfà tó ń sọ ọdún dahoro. Àwọn ọfà tó ń sọ ìgbéyàwó dahoro. Ìgbéyàwó tó ti ń dùn tẹ́lẹ̀. Ìgbéyàwó tí gbogbo ẹ̀ ti ń ṣe tó ti ní ọ́ní bèbí ilé kan. Ó wá ní kó máa fúnra wọn blow wa. Ẹ wá ohun tó ṣẹlẹ̀ ní kóòtù léèrè. Marriage 17 years, marriage 20 years, marriage 7 years. Pé àtú ní kálé ní o, máa lọ fún 10,000, máa lọ fún 1,000. Ọmọ ṣé yẹn ní kéde? Ẹwu tó táyé dà lónìí nítorí ọfà àìsàn. Bẹ́ẹ̀ ni, tábàwò Naomi 2:1-2. Ó ní atúnikádé iwájú rẹ̀ ní Léfè, pa ilé ìṣọ́mọ́, ṣọ́ ọ̀nà náà, di àmùrè ẹ̀gbẹ́ rẹ̀ kó le, múra gírí, nítorí Olúwa tún padà sí ọlá ńlá Jákọ́bù gẹ́gẹ́ bí ọlá ńlá Ísírẹ́lì. Atúnidànù ti tú wọn dànù, wọ́n sì ti bà ẹ̀ka àjàrà wọn jẹ́. Ọfà yẹn ni atúnika àti atúnidànù. Lórúkọ Jésù kan jóná lórí ayé rẹ̀. Àwọn ọfà ni. Àwọn ọfà mìíràn téèyàn ń kà sí tó jẹ́ ọfà àìsàn ní owó aláǹtakùn. Owó aláǹtakùn. Ẹ bá wo Isaiah 59:5-8. Owó aláǹtakùn. Òun forí ko, òun fẹsẹ̀ ko, òun fọwọ́ ko. Wọ́n fi ń blọ́ọ̀kì eré. Tó bá ti ń fara kojú, ó lè fa àìsàn, ó lè fa ikú, ó lè fa orí fífọ́. Bẹ́ẹ̀ ló lè fa ìkórìíra. Ọfà àìsàn ni. Tó nílò láti gbógun tì. Ọfà àìsàn ni. Mo mọ̀ọ́mọ̀ sọ nítorí Olúwa fi rán mi sí ọ kó lè mọ bó ti máa gbàdúrà. Kó má kàn máa wò pé irú kí lélẹ̀. Ó bá wo Isaiah 59. Tá bá wo verse 5 to Isaiah 59:5-8. Ó ní ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà dúró fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà. Torí náà ni ìdájọ́ jìnnà sí wa, bẹ́ẹ̀ ni òdodo kì yóò lé wa bá. Ó dúró de ìmọ́lẹ̀ ṣùgbọ́n kíyèsí òkùnkùn. Ó dúró de ìmọ́lẹ̀ ṣùgbọ́n ó ń rìn nínú òkùnkùn. Ẹ ti rí bẹ́ẹ̀, àwọn agbára ọfà ni. Pẹ̀lú bó ṣe ń wà mọ́lẹ̀ tó òkùnkùn náà ló ń experience. Ìmíràn ká lè dánú gbóǹbẹ̀ rẹ̀ á tún máa pàdé ní apá kẹrin. Onímọ̀pẹ̀ ní owó ànábọ̀. Gbogbo àwọn owó tẹ́lẹ̀ òní lọ yá káàkiri. Kìnìún kan ní ìfẹ́ dárúkọ ní ọ̀pọ̀lọpọ̀ wọn fowó yẹn ṣeré. Wọn ò dẹ̀ ní nísinmi, wọn ò ní lójú ohun, wọ́n máa lé wọn kiri. Tí òní bá sanwó ẹ̀ jọ, owó ànábọ̀ ló pọ̀ jù. Àwọn owó tó ti gbàgbọ́dọ̀, àwọn owó ojú ẹbọ, àwọn owó orí pẹpẹ èṣù, àwọn owó ìmúnisìn. Ọ̀pọ̀ owó tẹ́lẹ̀ òní yá, ojú àlá ló ti máa san padà. A máa pe ìṣẹ̀dá wọn ló máa ṣiṣẹ́ fún wọn, ló máa gbé ọ̀ríjìnà owó wá. Ìdí ẹ̀ wọ́n wá lé títí wọn ò ní bá láti rú yẹn sọ. Tó bá rí san wá tó lọ padà yá ni. Àfi tí wọ́n bá gbàdúrà fún ìjọpọ̀, ilé yẹn já lára wọn. Ẹ̀mí gbèsè ara rẹ̀ kó lanà jáde. Ẹ̀mí burúkú ni. Àbáwọ̀ 2 Kings chapter 4. Kò sẹ́ni tẹ́mi gbèsè òun tó fẹ́ wá kan lẹ̀kùn lé ẹ̀wò wá ti ilẹ̀kùn mọ́ ni. Wòlíì yẹn kú sínú gbèsè. Ilé ìsọ̀kò wòlíì kú sínú gbèsè. Àwọn onígbèsè tó fẹ́ wá mọ́mọ́ wòlíì. Nítorí tí wọn náà ló dẹ̀ fi ń gbàdúrà o. Ọjà wọn ń tà ṣùgbọ́n gbèsè ló lọ ń gbà lọ́wọ́ ẹ fún àwọn gàrí, àwọn ẹ̀pà, búrẹ́dì, gbogbo mínírààsì, gbọ̀rọ̀gbọ̀ gbogbo ẹ̀. Ó bìí gbogbo tó bá ti kú, wọ́n á ṣàánú nítorí pé òun ló ń gbàdúrà fún wọn. Wọn ò wojú ẹ̀. Lórúkọ Jésù, gbèsè ò ní rán ọ lọ náà. Yá gbàdúrà, mo sọ bí wòlíì Ọlọ́run. Bó o ti gbọ́ ọ̀rọ̀ yìí,
mi ò mọrú ọfà tó wà lára rẹ kọfà yẹn bẹ̀rẹ̀ sí lanà kó máa 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 lanà lọ́wọ́ rẹ ṣì ní gbogbo ibi tí ọfà dúró sí lára rẹ inú Olúwa jí jáde kó ráàánú gbà orúkọ Olúwa kó tú ọ sílẹ̀ kó sì rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín. Màá fẹ́ ká máa bí ti apá kẹrin torí ojoojúmọ́ gbogbo Olúwa máa jáde lórí àwọn àṣírí ibi tí àwọn nǹkan farapamọ́ sí ọfà àìsàn apá kẹta lágbọ́dọ̀ apá kan ní bọ̀. So ẹ má jẹ́ àgbàgbé fúgàmù wa every Wednesday 8 to 10 àti Friday 7 to 8:30 àti wákàtí àánú àti Sunday 8 to 11. Ìwà lórí aago kájọ sọ̀rọ̀ ohun Olúwa máa jáde sí ọ àṣírí àdúgbò àlùkò Jésù. God bless you in Jesus' name. Amen.